irú àjálù wo rèé igbákejì gómìnà yìí pàdánù ọmọ méjì lẹ́ẹ̀kan náà. Aláròye máa wí o. kò sẹ́ni tí ara ìkúnlẹ̀ abiyamọ kò ní ta nígbà tí ìròyìn ikú Mustapha àti Ummi ọ̀dọ́mọkùnrin àti ọ̀dọ́mọbìnrin tí wọ́n jẹ́ ọmọ bíbí inú igbákejì gómìnà ìpínlẹ̀ Bauchi tẹ́lẹ̀ sẹ́nẹ́tọ̀ Babátẹ́là gbòde lọ́jọ́ àbámẹ́ta sátidé ọjọ́ 4 oṣù kejì ọdún yìí làwọn ọmọ méjèèjì yìí dágbére fáyé lásìkò tí mọ́tò wọn ní ìjàmbá lójú ọ̀nà Bauchi sí Azare níjọba ìbílẹ̀ Katangum nípínlẹ̀ Bauchi. Ìlú Azare ni wọ́n sọ wípé wọ́n ti ń bọ̀ lọ́jọ́ sátidé ọ̀hún bó sì tilẹ̀ jẹ́ wípé wọ́n sáré gbé wọn dìgbàdìgbà lọ sílé ìwòsàn láti du ẹ̀mí wọn níbẹ̀ náà ni wọ́n ti fìdí rẹ̀ múlẹ̀ pé wọ́n ti dágbére fáyé. Àwọn nìkan kọ́ ni wọ́n wà nínú ọkọ̀ ọ̀hún ṣùgbọ́n tí wọ́n sọ wípé àwọn yòókù kò farapa ni wọn kò kú àwọn yẹn sì ti ń gba ìtọ́jú lọ́wọ́ lọsibítù. Ẹbí ará ọ̀rẹ́ àwọn olóṣèlú nípínlẹ̀ náà nínú ẹgbẹ́ PDP àti káàkiri Nàìjíríà pápá àwọn alájọṣe ọkùnrin tó ṣe igbákejì gómìnà láàrin ọdún 2019 sí 2023 yìí ni wọ́n ti ránṣẹ́ ìbánikẹ́dùn sí òun àti gbogbo ẹbí rẹ̀ pátá. Gómìnà tó wà lórí ipò lọ́wọ́ báyìí nípínlẹ̀ Bauchi sẹ́nẹ́tọ̀ Bala Abdulkadir Mohammed náà ti bá ọkùnrin yìí kẹ́dùn ó kí sẹ́nẹ́tọ̀ Tẹ́lá kú ara fẹ́ra kù àwọn ọmọ rẹ̀ ó sọ wípé pẹ̀lú ìjáyà àti ìbànújẹ́ lòun fi gbọ́ròyìn ìburúkú ọ̀hún ó wá ṣàpèjúwe ìṣẹ̀lẹ̀ yìí bí ìbànújẹ́ tó ga tó sì kó ọ̀fọ̀ bá gbogbo ìpínlẹ̀ náà. Gómìnà yìí ní bí Tẹ́lá tó ṣe sẹ́nẹ́tọ̀ láàrin ọdún 2003 sọ́dún 2007 ṣe pàdánù àwọn ọmọ rẹ̀ yìí kì í ṣe òfò àti ọ̀fọ̀ tirẹ̀ àti tàwọn ẹbí rẹ̀ nìkan o ṣùgbọ́n fún gbogbo àwọn èèyàn ìpínlẹ̀ Bauchi pátá ni. Nínú àtẹ̀jáde tí akọ̀wé ìròyìn gómìnà yìí Mukhtar Gidado fi léde níbẹ̀ ló ti gbà á ládùúrà pé kí Ọlọ́run ó fọ̀run kẹ́ wọn kí ó sì ṣe ikú nísìmí fún wọn kí ó sì fún àwọn ẹbí yìí ní sùúrù àti okun láti la àkókò tó nira yìí kọjá. Bákan náà ló tún rọ àwọn ẹbí ọ̀hún láti gbà fún Ọlọ́run nítorí gbogbo ẹ̀mí pátá ni yóò padà sọ́dọ̀ ọba tó dáa nígbà tí àkókò rẹ̀ bá tó. Gómìnà Mohammed tó bá àwọn tó farapa nínú ìjàmbá mọ́tò ọ̀hún dárò bẹ́ẹ̀ ló gbàdúrà fún wọn pé Ọlọ́run yóò fún wọn lálàáfíà tó péye ní kíákíá. Ó wá ké sí gbogbo àwọn olùgbé ìpínlẹ̀ náà láti gba àdúrà fáwọn ọmọ méjèèjì tó dolóògbé pé kí wọ́n sùn rè kí Ọlọ́run sì rọ àwọn ẹbí wọn lójú. Bákan náà ni gómìnà ìpínlẹ̀ Kwara tẹ́lẹ̀ tó tún ti dipò olórí ilé ìgbìmọ̀ asòfin àgbà mórí dókítà Abubakar Bukola Saraki náà ránṣẹ́ ìbánikẹ́dùn sí àwọn ẹbí Tẹ́lá. Nínú àtẹ̀jáde tó fi síta ló ti ní ọ̀dọ̀ Ọlọ́run ni a ti wá ọ̀dọ̀ rẹ̀ náà ni a ó padà sí tó bá yá. Èmi àti mọ̀lẹ́bí mi ránṣẹ́ ìbánikẹ́dùn sí ọmọ ìyá mi sẹ́nẹ́tọ̀ Babátẹ́là tó tún jẹ́ igbákejì gómìnà ìpínlẹ̀ Bauchi tẹ́lẹ̀ tí méjì nínú àwọn ọmọ rẹ̀ Mustapha àti Ummi jẹ́ Ọlọ́run nípè lẹ́yìn tí wọ́n ní jàǹbá lásìkò tí wọ́n lọ sí Bauchi láti Azare. Saraki gbàdúrà pé Ọlọ́run yóò fọ̀run kẹ́ wọn yóò sì dúró ti àwọn ẹbí wọn lápapọ̀. Lẹ́yìn tí wọ́n sin àwọn ọmọ méjèèjì nílànà ẹ̀sìn Islam tán ni wọ́n ti jókòó àdúrà òkú fáwọn ọmọ méjèèjì yìí ní ààfin Emir Bauchi níbi tí ọ̀gọ̀rọ̀ àwọn mùsùlùmí àwọn olùdárò àtàwọn afẹ́nifẹ́re péjúpésẹ̀ sí. Monísọ́lá Sàká ló ṣe àkójọpọ̀ ìròyìn yìí fún ìkànnì Aláròye Online TV.